ẹnu kì í sì lára fọ́kèémù. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n ti fọwọ́ ṣìnkún òfin mú Idris ọ̀ṣọ́kùnrin-dóbìnrin tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky? Ṣàdédé ni ìròyìn tún gbé pé àjọ adámọ̀lẹ́kùn àríṣekọ́ńdú EFCC ti fọwọ́ ṣìnkún òfin mú Bobrisky. Kí gan-an lẹ̀ṣẹ̀ rẹ̀? Ẹ̀ṣẹ̀ tí Bobrisky ṣẹ̀ ni pé ó ń tàbùkù owó náírà. Bẹ́ẹ̀ ni ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní Bobrisky ń fọn owó náírà ní gbangba, wọ́n sì ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Gbogbo ẹ̀ àtẹ̀yìnbọ̀ náwó ọjọ́sí ni àtẹ̀yìnbọ̀ náwó ọjọ́sí náà ní o níbi ayẹyẹ ìkójáde fíìmù àjàkájú èyí tó wáyé ní Lẹ́kì, Èkó tí wọ́n ṣe lọ́jọ́ 24 oṣù kẹta ọdún 2024. Kò tán síbẹ̀ o, wọ́n ní ó ti ń ṣe irú ẹ̀ṣẹ̀ ọ̀hún láwọn òde ayẹyẹ mìíràn sẹ́yìn. Ọ̀rọ̀ Bobrisky bó ṣe ń bọ́ nínú ọ̀kan nìmí ń rú jáde, bẹ́ẹ̀ làwọn èèyàn kan ń pè pé kí àjọ agbófinró mú pẹ̀lú bó ṣe sọra rẹ̀ di obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ayélujára náà ni wọ́n ń rí wíṣì. Kí ni ìwòye tiyín lórí ọ̀rọ̀ Bobrisky, brotherhood tẹ́lẹ̀ tó ti di sisterhood báyìí? Àti òun àti EFCC ẹ fi èrò yín ránṣẹ́ sí comment section. Ẹ ṣé.